لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا آت بالما سبق نات الحق بالحق ولا آدي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. هادية مني لك يا رسول الله صلى الله عليه وسلم. أكي ألون الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا نولون أتي عنوي كوبا شيخ أحمد تيجاني رضي الله تعالى عنه. كوبا مولانا شيخ إبراهيم النياز رضي الله تعالى عنه. كوبا شيخ أبو بكر الصديق المسكين بالله رضي الله تعالى عنه. كوبا ظاهب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته. آمين. وبابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الهدبي رحمة الله عليه. ọlọ́run wọlá àwọn bàbá tó adárúkọ tí a tọrọ fún bá a sì máa rántí wọn pé rọ́dì Allahu ta'ala ahanihum. وجزاهم منه أن بنا قدوة الصديق سلطان فاطمة بكنوز قد سعى في سنينا ولنور وعبور في كذا وعيد فاروق ما من أبنا والدي فاروق ما من أبنا تربى نبيونك جفا من العلم وإرشاد وعدم ترك الخير لنا ثم بابا لوكك جدنا ثم بابا لوكك جدنا ثم أرضى إمام الولد بالوري من أولي الأسرار لا رجال بينه وبعده ما هو عليم وافرنا عليمك وافرنا واتجان القطب الأمة الدولة ربنا جازي جميعا أبك أمرا جازي أبدا وعلى أحمد سلم ربنا وعلى أحمد سلم ربنا رضي الله تعالى وجزاء من أنا أذنا. ọlọ́run mọ́sá ọ̀la gba àbátá dárúkọ tí a tọrọ fún bàbá wa àgbà bàbá wa fadilatu sheikh almarhum
ọba wa ẹ̀sìn ni ó bí wa rahmatullahi alayhi. ọlọ́run mọ́sá bá fi kẹ́kùn kẹ́ wọn àmín baba. ọlọ́run bá fi àánú kún àánú wọn. àmín. mo gbọ́ tọ́lọ́run ti gbọ́ àti mo gbà tí ọlọ́run pa méjèèjì pọ̀ fún wọn. mo gbọ́ ni téèyàn bá ń bẹ láyé ohun tó bá fẹ́ kọ́lọ́run ó ṣe. mo gbà ní tó bá kú ń bẹ̀ tán kó máa ṣe dáadáa pẹ̀lú tó filẹ̀. ọlọ́run wa pa méjèèjì pọ̀ fún bàbá. ọlọ́mọdé àwọ̀ kan bẹ̀. àbárkọ́ làwọn ẹni ọlọ́run. ká salatu fati kulu allah pẹ̀lú bisimilayi. kulu allah pẹ̀lú bisimilayi. báwo la tí wọ́n ta tọrọ fún bàbá tó bí àwọn àlùfáà wa aládìsí tó bí hajj wa ismail ọlọ́run jí kí láyàrá bàbá náà. àmín. kulu allah pẹ̀lú bisimilayi. kulu wallahu pẹ̀lú bisimilayi. wọ́n kí àwọn bàbá wa ẹ̀sìn kí ọlọ́run bá kọjá kárí wọn pẹ́. àmín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. àmín. alibarika ọlá ti anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ọjọ́ ti lọ pípọ̀ gẹ́gẹ́ bí ti ọlọ́run gbẹ̀yìn jẹ̀má ọlọ́run bọ́ fẹ́ràn yín o. àmín. ká gba kéwú fọ́mọ oníwòlímà gẹ́gẹ́ bí sẹ́tàn bàbá náà wà ní sẹ́tọ̀ kan. ayakumullah. àmọ́ nǹkan tí ọjà ń fẹ́ sọ kẹ́límà kan àbí méjì òun ni pé bàbá wa ẹ̀sìn ni ó bí wa. ayakumullah wa yàtọ̀. ọlọ́run ọkọ̀ alẹ́ kọ́ bàbá nílò lókù. Allah. ètò lè mú ọlọ́run sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. wọ́n ní salatu ibrahimiya wọ́n ní salatu tọ́lọ́lá pípọ̀ ni. inú salatu náà láti wá rí i pé ìgbà tí ń sọ pé allahumma. صل على محمد كما صليت ورحمت وباركت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. fọ́nrán ọlọ́run ló dálà nabi muhammad. sallallahu alayhi wa sallam. ipe sọ pé kí n ṣèkẹ́ṣègẹ̀ fún ọ gẹ́gẹ́ bí mo ṣe ṣe fún anabi ibrahim àtàwọn aráalé rẹ̀. wàhálà Allah. ọlọ́run fẹ́ pàkíyèsí anabi ni pé ká anabi ọmọ pàgbà kú o. Allah. ayadakumullah bi nasrihi. Allah. ẹ̀kọ́ ńláńlá ni ọmọ jẹ́ níjọ́ tí ọba ti báyé débi pé kò ságbà mọ́ kò sẹ́ni tó lè bá mi sọ tí ń gbọ́ mọ́ ìwọ náà sì tánu. la ilaha illallah. bàbá wa ẹ̀sìn àwọn onímọ̀ kéwú wọn nínú mímọ̀ mátìkì orúkọ wọn pe kíní kan ní tàdọ́mùnù kọ́. akramakumullah. níjọ́ míì a lè fàgbà pààyàn lé kọ́mọ́dàgbà. la ilaha illallah. níjọ́ míì a lè pèèyàn láàfáà kọ́mọ́jà àfẹ́ ni. kákan yà lò. àmọ́ bàbá wa ẹ̀sìn ní òbí wa gbogbo ọ̀nà ni wọ́n fi jẹ́ àfa wa. Allah. gbogbo àlẹ́mí tí wọ́n sọ pé gbogbo tí bá jẹ́ mọ̀rìkàsí lónìí kó lè ti tún bọ̀ lọ́la kí àkẹ́ àmọ́ ọlọ́run fi dé kíbùlà kan ṣoṣo tá a ní ó rí pé gbogbo tí bá jẹ́ sùmùrà bí sùmùrà bá dé láyé àgbàgì náà ní kíbùlà wọn. Allah. olùdájú kọ wọn nù. la ilaha illallah. gbogbo tí bá jẹ́ mọ̀rìkàsí kíbùlà kan ṣoṣo tá a ní ti jẹ́ kíbùlà wa ibùdájú kọ wa àfẹ́sìn. adamallahu wa yatahu.
torí baba ṣe Adam radiyallahu ta'ala ni wọ́n kọ̀nfàmù fún wa wọ́n sì jó yé wa yí pé àfa àwọn ni àfẹ́sì ni ó bí wa. wọ́n wá sọ lọ́rọ̀ ẹnu wọn tún kọ́lẹ̀. ṣéjà pé kò sí bá a ṣe fẹ́ sí ìtàn ìgbésí ayé baba ṣe Adam táyọ̀ wá àfẹ́sì kó ń bẹ̀. ìjọ míì ẹ̀dá máa wá lajú èèyàn sàkà kéke ni ọmọ tó ń ṣe àmọ́ bọ́ bá fi lajú sí ọmọ àṣà bá ń pè ta lónìí kéwú lọ́dún eléyìí. La ilaha illallah. káàpẹ́lẹ́ yìí ni wọ́n mọ̀ wá kì mọ́ mi lónìí bó ṣe tó yìí. alhamdulilayi alabarik. bọ́lá ṣe gbà fún sí Adam tó bó ṣe tó nì nítorí ṣe fún àfọ àṣì ọgbẹ́ mi. La ilaha illallah. àfẹsẹ̀ Adam náà fún àfọ àṣì fún àdìtọ́ àfàbí lọ́dọ́ Ọlọ́run pé àfà mi ni àfẹ́sì. kò wá sí tó bá lè láyé lọ́dọ̀ ṣe Ádámù àdúrà sí Ádámù náà máa ṣe ni pé ọlọ́mọdé wọn sọ fún àfẹ́sìn o. wọ́n má gbé gbàbẹ̀ tí a bá fi lè sọ fún àfẹ́sìn tá àfẹ́sìn bá ti fi lè sọ ọ̀tán. àìmọ̀ irú ẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. látara bẹ̀yẹn fi já gbogbo tí bá jẹ́ mọ̀rìkàsí. àfa wa ni àfẹ́sìn àti gbogbo tí jẹ́ ìdílé ni. abalẹ̀lẹ̀ kejì wá ni pé àwọn gẹ́gẹ́ bíi sáàtì tí wọ́n wá jòkó yìí Fọdílátù Sheikh Mísà ẹ̀sìn ni ó bí wa àfa àti wàá tó wà ní wọ́n kọ́ wa. kí n wá bí lónìí ó gbé mi rù pípọ̀ ó gbé mi rù owó yìí tí kan báládì sí kó láàárọ̀ mo fẹ́ kọ́ mà kó ṣe ń tí ọ̀ tẹ́ mi lọ́rùn. La ilaha illallah Muhammadu rọ́ọ̀bù tó mọ̀ fí ọ̀gbìn gbé lọ́dọ̀ àlífà kò sí ọ̀gá sí. èmi àti fàyè yìí ń lẹ̀ pé kò gbogbo bó ṣe lè wó rí ọ̀rọ̀ yóò di ọ̀dọ̀ àlífà. àfa àwa ni wọ́n jẹ́ ọ̀rẹ́ mi ni àfa aládìsí èèyàn máa ń hí ọ̀rẹ́ ń jọ mi lọ́sàn-án èyí sọ̀rọ̀ ọ̀sán ọ̀rẹ́ pilẹ̀ ìjọ tó gbogbo tí máa ń tàjẹ́ torí kílásímìtì ni wá. àfa àwa ni wọ́n jẹ́ tí wọ́n kọ́ wa pé wíwo ohun di méjì ni káwọn tẹ àjọ máa fẹ́ sìn káwọn fẹ́ sọ ma kọ́ ṣé Ádámù kéwú àwa ládà kan nílọrin ilé máa ń kan lé ni ìran bá ń tọ̀ra bàbá náà tún jẹ́ fún wa nílé sọ̀rọ̀ tó ti wíwo kò sí ọ̀kan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n fi gba nǹkan á lè lọ wa tá a gbọ́dọ̀ rúkọ̀ ẹ̀bẹ̀jì tá a fi sọ́lẹ̀. lọ́wọ́ báyìí ni ọlọ́run ẹ̀mí ọmọ rí náà mo dọ́ọ̀jì fóònù wọn láàárọ̀ ni mo wá ti sí mú mi ní. àfẹ́ẹ̀sì ni ń gbọ́hùn lábẹ́lẹ̀ òun ẹ̀yìn sì tó bẹ́ẹ̀ kí n sọ fún wọn yí pé no mo ní ìjẹ́bùlẹ̀ àti ń lọ yìí bá bàbá ní apàdà ní ìṣẹ́ apàdà ní. mo sá dọ́ọ̀jì wọn mo mú ìsagbá wọn sọ pé a ti wà ní prógámù káfí yanjú ti jẹ̀bú yìí náà. ẹgbẹ́ àgbà yẹn wọn á pè mọ́tò ẹ̀mí mo sì dé báyìí ń bẹ̀ tán náà ní ìsìn ọlọ́run fẹ̀mí ilẹ̀ fún wa. ọlọ́run fẹ̀mí ilẹ̀ fún wa. ọ̀rọ̀ pípọ̀ bàbá ayédè ti sọ ohun bí wọ́n ṣe rí èèyàn máa ń yànjọ́ mi tí ó sì tọ́ sí bí wọ́n ṣe rí náà ni bàbá ayédè sọ ohun. ọlọ́run wá fẹ̀mí ilẹ̀ fún wa. ọlọ́run 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 àgbàlagbà tí wọ́n ti lọ. salatu fati kùrùsì wa sọ. ọlọ́run àwọn àti bàbá wa ayédè ọlọ́run sábà dó tì wọ́n ọlọ́run sábà dó tì wọ́n ọba tó ti ní kọ́rọ̀ wọn lójú tó ọlọ́mọdé ọdẹ àdúmọ́ salatul fati. tọ́lá bẹ́ẹ̀ bàbá wa alábẹ́rẹ́ ẹ̀ka gbogbo yẹn agbára gbóyin mo kí ọlọ́mọ sábà dó tì wọ́n bárúkọ̀lá àwọn ẹni ọlọ́run mọ́tàrà bẹ́ẹ̀ mo kí àwọn àlùfáà wa tantolong fa dáadáa wàláhì fa dáadáa ni ẹ fẹ́ràn àwọn ẹni ọlọ́run ẹ fẹ́ràn bàbá ọlọ́run wọlé agbó àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ lánàá tí wọ́n sábàmà ọlọ́mọdé iná sábàmà àbárkọ́lá àwọn ẹni ọlọ́run mo á tara bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn ìwádìí tí wọ́n ti lọ àbá nǹkan tó bá wà ń bẹ̀ mo kí àwọn bàbá wa ọlọ́mọdé àrí yín pẹ́ mo á kí àfa aládìsí
bí ọ̀rọ̀ àfáàní ṣe bá rí lónìí báyìí lónìí kò sájà ibà ń bẹ. Allah. torí àfáà tí mo màmá àfáà ni pé kì í fẹ́ kí téèyàn bàjẹ́. Allah. àfáà yìí sì fẹ́ kí nǹkan bàjẹ́. Allah. àfáà sì lóòótọ́ Allah. ó sì níbẹ̀rù Ọlọ́run. Allah. ní bàbá ayédèwáwí wọ́n wá gbà fáfẹ́sìn pípọ̀ ní kọ̀kọ̀ àti gbangba wọ́n gbà fáfẹ́sìn ní ẹ̀yìn wọn tó jojú wọn lọ. Allah. Ọlọ́run kí wá gbàgbé oore. Akramakumullah. mo fi ti bàbá wa ẹ̀sìn bí Ọlọ́run àti ti bàbá Sheikh Adam Allah ta'ala anhum. ọba tó ní ó dáa débi tó dáa dé yìí ó ti dáa báyìí. Ọlọ́run má fà wọ àgọ́ náà sẹ́yìn mọ́. Àmín. Jọ́ máa dá sí jọ́ máa dá sí jọ́ máa dá sí jọ́ máa dá sí. Àmín. èyí ẹ̀sìn ọlọ́mọ sí láti máa o. Àmín. ọlọ́mọ sì fi bu yín. Àmín. Allah. ọlọ́mọ sì bu yín. Àmín. ọlọ́mọ sì kà á tán yín bẹ́ẹ̀. Àmín. wọ́n fi dá ẹ̀yẹ yín lẹ̀. Àmín. jẹ́ ẹ tún ṣe mí. Àmín. kẹ́ ẹ tún ṣe mí. Àmín. kẹ́ ẹ tún ṣe mí. Àmín. alibarikola abẹ́sì. Àmín. la Sheikh Adam. salatu fati na ati na sọ. صلاة الفاتح إن أعطينا صلاة الفاتح. afawa rohit. Ọlọ́run kára alibarika o. آمين. ọlọ́run baba alalibarika o. Àmín. salatu fati. صلاة الفاتح. gbogbo ẹ̀yin olùfẹ́ Ọlọ́run bíkíbi tó ń kálukú ti wá àtàrà àtúnṣe àtàrà jìnnà gbogbo tẹ́ ń rò lọ́kàn tí ń wù yín ọlọ́mọṣà ṣe fún yín آمين. èyí Ọlọ́run ti ṣe fẹ́ni kọ̀ọ̀kan ẹ má fọwọ́ bàjẹ́ kan o. آمين. salatul fati. صلاة الفاتح. tó ìyàwó àti ọkọ Haja Habiba àti ajiwa Abdul Hafiz alukurani ni kagbà ó ti tó wá sí. حياكم الله. ó ti tó ní wá sí gbogbo bẹ́ẹ̀ náà àgbàlagbà péjọ kan fẹ́ ṣe súná ọmọ kan lọ ni bàbá rẹ̀ sì ní òbí wa àfàǹdà sàláàtì ilẹ̀kùn ọwọ́ ni wọ́n ṣe súná wọ́n ṣe wútúbà sẹ́yìn dá sàláàtì wọn ló dé gbẹ̀yìn àfa wa ń kó búrẹ́dì lẹ́lẹ́ mọ́tò tí wọ́n kó dé bọ́ bàbàdàn ẹ ṣe wútúbà aláfàǹdà ní wútúbà àfẹ́sìn wútúbà ni àfa àsukù ti wútúbà ni gbogbo àtúnyòkó ìwútúbà ni wọn ọkọ ọmọ ní kẹ́ ẹ já gbọ́. لا إله إلا الله. gbogbo àwọn tó jòkó yìí bí àfẹ́sìn nìkan gán bá wà ó ti tó wà sí. الله الله. ó tó wà sí tó wà sí. ẹnu pé alifu lamim òun náà láfi bí akéwù alifu lamim òun náà ní nǹkan mẹ́rin dìímọ́ tí mo fẹ́ kó mú lọ́wọ́ tó fi ṣàyé òun náà ló fi ṣe lé ọkọ rẹ ló ti fi ṣàyé tẹ́yìn méjì bá ti lo tí ń bẹ nínú ẹ̀ àrùn mẹ́rin ló ní gẹ́gẹ́ bí wọ́n ti gbègbà wẹ́ bàdà bisimilahi rahmani rahim kula alhamdulillahi wa salamun ala ibadihi alladina istofan allahu khairun wa ma yusrikun ربي أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور وقل ربي أدني مدخل صدق وأرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. آمين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون.
ulaika humul muflihun. ìgbésí ayé mi lọ fẹ́ bẹ̀rẹ̀ lónìí. ìwọ Habiba àti ìwọ àtọkọ rẹ ntẹ wá fẹ́ fi tùgbésí ayé náà kọkọjá mẹ́rin yìí. sàábì àná Muhammad pọ̀ àmọ́ mẹ́rin gbajúmọ̀ ń bẹ. Abubakar, Umaru, Usman, Sayyidina Ali karamallahu wajhahu. Al-Qur'an wọn sọ pé alifu lamihim. Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. gbogbo àwọn àfáà tí wọ́n wá fẹ́ tu bí wọ́n bá ti débẹ̀ wọn ní Allahu alam bima dhalika. ọlọ́mọ tó gbà lérò ń bẹ̀ àmọ́ Anasu ọmọ Malik Abdullahi ibn Abbas òun lọ jẹ́ kó yé wa yí pé àràfí mẹ́ta yẹn ìsára ní jẹ́ alifu onísàárà ọlọ́run ní láàmù ó ní alifu yẹn ọlọ́run láàmù yẹn Jibril ó ní mímu yẹn ní tànàbí. Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. onítìrà ìtànpẹ̀lẹ̀ Al-Qur'ani tó fẹ́ bí a lónìí. La rayba fihi. kò sí èméjì ń bẹ́ẹ̀. hudan lil hudan muttaqin. lil muttaqin. ọ̀nà àmà ni wọ́n máa jẹ́ fáwọn àwọn al-muttaqin àwọn tó bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ọba nílé àkọ́kọ́ òun lè dígbà àkọ́kọ́ ta ló wà ní sífà bẹ̀rù Ọlọ́run nùbò sábẹ́ ànábì Ọlọ́run òun làbúbákìr. wọ́n ní sẹ́yìn ní Abubakar òun ló bẹ̀rù Ọlọ́run ọba lọ́lọ́run wá ń sọ yìí pé. àmọ́ mẹ́ni ọkọ̀ àtọ̀kọ́ ọ̀sọ́dọ̀kọ̀ bìlí òsínà fábánú rẹ̀ sí o lélẹ́ yóò sí rọ́. ta fún Abubakar ni wọ́n fún. wọ́tàkọ́. látàtà fún gẹ́gẹ́ bá a ṣe fún àlùfáà wa. látọlọ́hún wàtàkọ́ wà bẹ̀rù Ọlọ́run látara tọ́lọ́hún fún. wọ́sọ́dọ̀kọ̀ bìlí òsínà. Ọlọ́run kò kúrọ́ mọ́ wa. fábánú rẹ̀ sí o lélẹ́ yóò sí rọ́. ìṣòro tó ń wo ṣe yọrọ nù pípọ̀ ìbẹ̀rù Ọlọ́run là kọ́kọ́. alladina yu'minuna bil ghaibi. ẹlẹ́ẹ̀kejì ní ìgbàgbọ́ faith kéèyàn gbọ́ Ọlọ́run gbọ́ ta lọ́wọ́ ní sífà nínú àwọn tí ń jẹ́ àwọn àléfà nínú àwọn sàhábà òun ṣẹ̀yìn náà Umaru lọ́wọ́ nígbàgbọ́ nítorí ń jọ Umaru gba ìsìlámù lọ́lọ́run sọ fún anabi Muhammad yìí pé. ayọ̀ ànàbí yóò àtìmọ̀kà lọ́wọ́ wàmẹ́ni tàbá gàmìlá ní mọ́mìnì. wàmẹ́ni tàbá gàmìlá ní mọ́mìnì. ọlọ́run ni mo nítorí anabi àti wọn tó bá tẹ̀lé ọ̀nà mọ́mìnì àṣegbàgbọ́ yẹn ni ti Umaru. oyukimuna salata. ìgbàlẹ̀ kẹta nìrun kíkí. ta ló ní òun ni Usman Sayyidina Usman afisu ni òun ni kó bá fẹ́ kí sáfì àti wítìrì Al-Qur'ani kan ní fíkì raka àkọ́kọ́ nù sáfì akógun yíṣù raka ẹlẹ́ẹ̀kejì ogun yíṣù bá di raka tó bá di wítìrì yóò wá akógun yíṣù yóò mọ wá kí bẹ́ẹ̀ á máa fi sin lọ́hùn bẹ́ẹ̀ kò fi wáyé kò fi wá nǹkan kan lọ́lọ́run wá sọ fún ànábì pé. àmọ́ ni wọ́n bá mi dùn. ساجدا وقائما يغفر الآخرة ويرجو bí ṣe ń dìde lóru bẹ́ẹ̀ ni ó forí kanlẹ̀ yóò máa rúkú ọlọ́run mo tọ́ ẹrù rẹ̀ kò sí ti ń wá ìkẹ́ mi ọlọ́run ọba àánú mi ìyọ́nú mi ní fi ń wá Usmanu lónìí irun. wà mí máa bákiná yóò fi kú. ẹ̀kẹ́ ni wá ní kánáwó ta ló wá ní Sayyidina Ali karamallahu wajhahu Ali wọn lójókòó ta nábì báwọn yẹn bá dé tí wọ́n gbówó wá ẹni tó ní nǹkan míì tó àfisáàdìyà ànábì wá ṣàdúrà fún wọn Ali wá wò yí pé àwọn eléyìí ọ̀sọ́ ti wá. bàbá lódùkú níbi ojú. àtúntò nǹkan tán ànábì wá ní kò rí bí àlí. yusalluna kama nusalli.
àwọn ni wọ́n ń kírun bá a ṣe ń kírun. ويصومون كما wọ́n نصوم gbàwẹ̀ bá a ṣe ń gbàwẹ̀. ويتصدقون بفضول أموالهم. wọ́n tún wọ́n mú ìtọ́dánu owó wọn wọ́n tún fi ṣe sàrà àwọn òróró ná. وقال الرسول Ànábì wa sọ báyìí pé. أوليس قد جعل الله لكم ما تتصدقون به. Ànábì ló kún ká ní kẹ́hìn lè ṣe sàrà. إن بكل تسبيحة صدقة. Ànábì ní gbogbo tẹ̀síbí tẹ̀ bá ń ṣe sàrà ní. وبكل تعليلة صدقة. Tàlílà yín sàrà ní. وبكل تحميدة صدقة. tẹ̀ bá ń ṣe sàrà ní. وفي بدي أحدكم bá ṣe máa wá وكما yín lọ́nà halali sàrà ní jẹ́. àdéhùn òkè wo ètò ànábì kàkálẹ̀ yìí èwo làwọn náà lè ṣe. ṣé subhanallahi wọn ò lè ṣe ni àbí la ilaha illallah àbí alhamdulillahi àbí kún oṣù máwọn ìyàwó wọn. àlí ni mò ń bọ̀ àlí lọ́wọ́ lọ fi rẹ̀ sí wọ̀fà a máa wá gba owó tó bá gbowó yóò wá pín owó náà wá pín sí mẹ́rin tó bá dé àsìkò tí wọ́n náwó lọ́dà nábì fẹ́sìn àlẹ́ ọ̀nàwó ti gbangba táwọn èèyàn bá lọ bá wọn bí wọ́n ṣe bá wọn lówó náà pé dákan ìbò aláṣẹ nítorí ọlọ́run àlẹ́ ò fún wọn yóò ná kan lọ́sàn-án yóò ná kan lóru ọlọ́run wá ná ìwà nábì kíyèsá ní náà. الذين يملكون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. ìbẹ̀rù ọlọ́run ìgbàgbọ́ ìrun kíkí àti kẹ́yìn ọmọ náwó lèyàn fi mẹ̀ntẹ́ni ayé ẹ̀ bàbá rẹ̀ sí ni wọ́n ròyìn kéé bá ọ̀fẹ́ sí kọ́lé kan tó lágbára jù sí Ìbàdàn tá a rí rẹ̀ rí kéé ṣe pé wọ́n ṣe nǹkan kan tó lágbára jù àmọ́bẹ̀rù ọlọ́run ọba tí wọ́n ní ni wọ́n jogún fáwọn ọmọ tí wọ́n bí ìbẹ̀rù ọlọ́run ọba àwọn náà ni àwọn àlífà ń lò wò rọ́jú kéèyàn rọ́jú fún 26 years ní bàbá wa ayédè ń wíwùn pé ó di ọdún márùndínlọ́gbọ̀n tá a fa jáde láyé táwọn àlífà ti jà léfà ìrọ́jú tẹ̀yàn wá rẹ́jú fún 26 years ọmọ tí adíjọ́ náà gan yín tí múra lé ọkọ 28 tọ ẹni jẹ́ sí pé ó kù ọdún méjì tí ó fi pọ́bù ọdún àbí ìrọ́jú tẹ̀yàn wá rọ́jú láti gbà ní òòrùn pa wọ́n ń bẹ̀ òjò pa wọ́n ń bẹ̀ ní tí wọ́n fẹ́ wọ́n rí ń bẹ̀ yìí tí wọ́n fẹ́ wọ́n rí ń bẹ̀ ó lé ń bẹ̀ ọdẹ ń bẹ̀ kó tó wá di pé wọ́n ń dẹ̀ ní ìsìn káyọ̀ tẹ̀sẹ̀ máa wá rí náà rí wọn máa wá dájọ́ fún wọn àjọ tí wọ́n gbé gbèsè tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bí wọn ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní sàn ni bí wọ́n bá ra pléènì fún àwọn àlífà kò tí ì pọ̀ jù torí gbèsè tí wọ́n jẹ wọ́n ni tí bàbá Sàràkí ni bàbá wa ọba tòní gbọdọ̀gbọ́ tí wọ́n bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. ní wọ́n sọ fún mi pé ọdún táwọn ń darí England bọ̀ táwọn kàwé tán táwọn ń bọ̀ bàbá ọba jẹta tí ń jẹ́ bàbá wọn lọ́wọ́ sọ fún wọn pé ọ̀gbọ́dọ̀ dé lọ́rin o àfi kọ́ ọ̀gbọ́dọ̀ àfẹ́sí ń bàdàn. La ilaha illallah. kó o sì rí pé o sunrun mẹ́ta ń bẹ̀. máa wo ọmọ tó lọ lé ìbòjú ẹsẹ̀ ń bọ̀ ọmọ ọlá ò ṣeun pé ọ gbọ́dọ̀ sun oorun mẹ́ta lọ́dọ̀ àfẹ́sí ń bàdàn kó tó wá wà lọ́rin kọ́ lọ fara gbolẹ̀ ń bẹ̀ ni mo máa ti mọ fẹ́ kọ́ lọ gbà ń bẹ̀. La ilaha illallah. àwọn sì yàbàdàn lọ́dọ̀ bàbá àfẹ́sì àwọn sunrun mẹ́ta ń bẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ bàbá wọn. nígbà tó lọ́wọ́ wá ṣe táwọn adájọ́ ọgbọ́n ọ̀tún dáhùn padà Ìbàdàn wọn dáhùn padà sí ọwọ́ ajọ́ra àwọn lọ́rùn gbogbo láti máa pààrọ̀ ọ̀dọ̀ àfáà. ìta àfáà wa ni ó ṣẹlẹ̀ ńjọ́ náà lọ́wọ́ ṣẹlẹ̀ lónìí. Allahu akbar. ti Sàràkí wọn sọ ohun ó fi jásí pé gbogbo tí wọn máa ń ti fún wọn àjọ ni àmọ́ pẹ̀lú sùúrù wọn gbà. Allahu akbar. ìbẹ̀rù Ọlọ́run yẹn tó wà lára wọn lọ́jọ́ wọn ó lè rí maintain ìbẹ̀rù Ọlọ́run ni kò mú dání o. ẹ̀yin méjèèjì ìbẹ̀rù Ọlọ́run ni kẹ́ fi lólé ayé yín ìbẹ̀rù Ọlọ́run làwọn tó bí yín ni wọ́n ń lò ìbẹ̀rù Ọlọ́run ni kẹ́ lò ìgbàgbọ́ ni kẹ́ fi lólé ayé yín ìgbàgbọ́ ni wọ́n lò bàbá ẹ̀sán dákọ̀ yìí kò sí nǹkan kan hímánì ni ìgbà tí wọ́n ti nígbàgbọ́ sọ́lọ́run lọ́jẹ́ gígàgà gbogbo kọ́ ká fún wọn
ìgbàgbọ́ ní kí a fi délé ayé yín ẹ má wá fi irun lẹ̀ o bí ayé ṣe lè wù kọ́ dà tó ẹ gbọ́dọ̀ dà bí ẹ bá fẹ́ sí ilẹ̀ yóò ṣẹ̀ sí ẹ má fi irun lẹ̀ ẹ sọra yín pọ̀ bọ́lọ̀ pẹ̀lú irun ẹ sì gbọ́dọ̀ yahun bẹ́ẹ̀ bá ti mú mẹ́rẹ̀ẹ̀rin mú dání ìgbésí ayé yín yóò já síbi tẹ́ ẹ fẹ́ yóò tún dáa ju ti àwọn tí obìnrin lọ torí tọ́lọ̀ fi tẹ̀lé ni pé ùláhìíkà. ìkà aláwùdá mi rọ̀bì ní wàhálà ìlà òmùlé mọ́mọ́lé wọn. ọlọ́run àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí tó ń kà yìí. aláwùdá mi rọ̀bì ní. ẹjọ́ ọ̀nà mọ̀ wọn bá ùláhìíkà òfurufú ọlọ́run lẹ́ni èrè ni wọ́n ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ èrè tí wọ́n jẹ́ ọlọ́run jẹ́ iná jẹ́ bí alukurahani pẹ̀lú ọ̀dà àwọn bàbá. pẹ̀lú ọ̀dà àwọn bàbá alukurahani. kákẹ́ alukurahani ló kù. wọ́n ní kákẹ́ alukurahani ló kù. ẹgbẹ́ alukurahani fún ajiya. wọ́n ní ẹgbẹ́ alukurahani fún ajiya. bisimilayi rahman. ẹ gbàgà fún wọn. wíìlì kàmáàlì bẹ̀rẹ̀ bí wàá ní wàá bí ẹ̀mí ní dàrọ́mà. ورزق طيب على المعالي وكثره البنين وبين المعاشي وعقب الخير وعين الجمال ولا لا اله الا الله والله محمد رسول الله. صلاة الباطل قد يأكل إلى بجمع فينا صلاة الباطل ولا سامنوا حياكم الله. ẹgbẹ́ alukurani la fẹ́ ké. wọ́n ní alukurani la fẹ́ ké yìí. iṣẹ́ bàbá wa ẹ̀sìn ni ó bí wa ni. iṣẹ́ bàbá wa ẹ̀sìn ni ó bí wa ni. farabalẹ̀ jẹ́. wọ́n ní ẹbí alábàlẹ̀. wọ́n ní ẹbí alábàlẹ̀. kẹjàlùbáríkà kùránì. ẹgbẹ́sẹ̀ bàbá wa ẹ̀sìn ni ó bí wa ni. iṣẹ́ bàbá wa ẹ̀sìn ni ó bí wa ni. ẹ farabalẹ̀. wọ́n ní ẹbí alábàlẹ̀. wọ́n ní kálukú ojú omi ọba wa. iṣẹ́ bàbá wa ẹ̀sìn ni ó bí wa ni. iṣẹ́ bàbá wa ẹ̀sìn ni ó bí wa ni. alukurani wa sọfẹ́. alukurani kì í sọfẹ́. ẹ wá fẹ́ kó kẹ́ nìkan níjòkó. kọ́lọ́ wa kó ẹnìkan níjòkó. tí ò yọ èmi náà lẹ o. yóò yọ àbá wálé. yóò ní mú alukurani yìí débi. yóò ní mú owó alukurani débi. gbogbo ẹni tó bá yẹ kọ́ máa tọ̀ ọ́n ló ń ṣeré eléyìí. gbogbo ẹni tó bá fẹ́ kí ọmọ tó náà ṣeré eléyìí. ẹ̀rẹ́ bá ti gbà pé bá a ti sọ̀rọ̀ bàbá wa ẹ̀sìn ni ó bí wáyé bẹ́ẹ̀ lórí. gbogbo ẹni tó bá gbà pé bá a sọ̀rọ̀ bàbá wa ẹ̀sìn ni ó bí wáyé bẹ́ẹ̀ lórí. ẹ máa mú owó alukurani bọ̀ wá ní wáyé. ẹ máa mú owó alukurani bọ̀ wá níwájú àbá ń bì. lọ́dọ̀ bàbá wa ẹ̀sìn ni ó bí wá. lọ́dọ̀ àbá wa ẹ̀sìn ni ó bí wá. wa àfa aládìsí. àbá aládìsí. àwọn náà mú owó alukurani wá. ó mú owó alukurani wá. lápò tèmi náà. lápò tó àbá wa. kọ́ máa kó ẹnìkan. kọ́ máa kó ẹnìkan. yóò ní mú owó alukurani yẹn wá. yóò ní mú owó alukurani wá. barawi. barawi. barawi bàbá wa ẹ̀sìn ni ó bí wá. wọ́n ní ewì yẹn kọ́ máa bá wa ẹ̀sìn ni ó bí wá. tani zenur ọ̀ya àbá wa ẹ̀sìn ni ó bí wá. bàbá wa ẹ̀sìn ni ó bí wá. albarawi. 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 والسلام على الرسول مبياس بهداه مبياس بهداه وصلى الله ẹ má kọlu ìyàwó. مبياس بهداه صلى الله عليه مبياس بهداه وصلى الله بواسم بردار فضل الله ليافي بواسم بردار صيد الدين بموسى صيد الدار بموسى وجروا فيه فناه فضل الله ليافي بواسم بردار صيد الدار بموسى سيد الدار بموسى وجرى فيه بردا سيد الدار بموسى وجرى فيه لياتي
Tòbí wá fún bàrídà o. Àbáyàwó wọn pè wájú bí. Tòbí wá fún bàrídà o. Wàbàlálà ìrẹsì. Tòbí wá Bismillahirrahmanirrahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إنا نتقرب إليك بقراءة وبتلاوة القرآن العظيم بالنية تعبد لك ونية تكريما منهم. بنية هادية الثواب لسيد الوجود وعلم شهود سيدنا محمد رسول الله عليه وسلم. آمنت بكتابك الذي أنزلت تصديقا بنبيك الذي أرسلت. آمنت بكتابك الذي أنزلت تصديقا بنبيك الذي أرسلت. آمنت بكتابك الذي أنزلت تصديقا بنبيك الذي أرسلت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. آمين. الرحمن الرحيم. آمين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. خالد لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك على هدى من ربهم وأولئك أولئك على هدى من ربهم وأولئك هم المفلحين. آمين. يا ولد الله الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أرسل إليك وما أرسل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الله أكبر. wọ́n láwọn bá ní wọ́n ṣàdúrà nísìnyí wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá wa àlefa ẹ̀sìn wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní ká tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ní bọ́lọ̀ ti ṣe bàbá wa Maulana Gawsul A'zam Maulana Sheikh Suleiman Faruk al-Miskin billah fún wa yìí bó bá yẹ kó mo ti wú àwọn ẹlòmíì ni tó bá jẹ́ pé àwọn ẹlòmíràn lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún tá
bá àti ẹ̀ má rí rárá bàbá wa ẹ̀sìn ní kíláàsì fọ́lọ́hún bàbá wa ẹ̀sìn ní ọpẹ́ rẹ̀ náà là ń dún fọ́lọ́hún kó tọ́lọ́hún tó ṣe bàbá wa ní tiwa ọlọ́run kọ́mọ́sá sí àlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara gbogbo tí wọ́n bù wọn ní ìwà dáadáa yìí ẹ̀mí gígùn náà ni gbogbo tọ́lọ́hún ṣe fún wọn yìí gbogbo tọ́lọ́hún ṣe fún wọn yìí wọn ò fi sáfún fáwọn èèyàn wọn ò fi dùn àwọn èèyàn lílo rẹ̀. àwọn ẹlòmíì tí ẹ máa pé máa ń bẹ̀rù pé téèyàn bá débẹ̀ èèyàn mélòó ní àwa èèyàn ti ẹ̀ dé pé sáré ẹ̀ máa wọ́n láyìí máa ń yẹ èèyàn ni wọ́n wá ń bá wọn fún pípé àbáwọn àmọ́ wa ò pé èèyàn mélòó láwàá pè wọ́n fún tábà yìí. bí wọ́n bá tún dọ̀hún pé èèyàn mélòó wọ́n fẹ́ bá. bí wọ́n bá tún dọ̀hún pé àtẹ̀wá pè wọ́n wá débẹ̀ èèyàn mélòó wọ́n fẹ́ bá gbọ́dọ̀ ti ṣe wọ́n yìí. wọ́n wá sọ bẹ́ẹ̀ fún lórí fóònù ìjọ kan. wọn bàbá wẹ̀ sí náà wọ́n ti fẹ́ fún bàbá wọn ní kíjì parọ́ lórí fóònù bẹ́ẹ̀ njọ́ kan. bẹ́ẹ̀yàn bá tiẹ̀ ti máa kọ́ ni kíní ọlọ́run lọ́mọ bíi títí gba téèyàn bá ṣe. Allahu Akbar wọ́n ní bàbá wọn kíjì parọ́ sọ fáwọn yìí pé bẹ́ẹ̀yàn bá ṣe máa níbi táwọn lọ́kọ́ ọlọ́run lọ́mọ èyí tí yẹn ṣe èyí tí yóò ṣe tọ́lọ́wọ́ yọ ọ́nú sí ọlọ́run lọ́mọ àkókò mọ́. tọ́já sí pé ẹlòmíì ibi bìbà ibi yìí kan ní ọ̀nà wọn máa lọ. ọlọ́run má gbà bàbá wọn ní kíjì pa lọ́wọ́ wa o. la ilaha illallah àpadà sí ibú bó ṣe lè kó tó bó ṣe kó sọ̀rọ̀ ẹ̀dá ọlọ́mọdé ọkàn wọn láéláé. gbogbo àwọn bàbá tí wọ́n ń ṣàdúrà fún tí bá fẹ́ wọnú sẹ́ẹ̀lì wọn ò tí wọn ò tẹ́ tí wọ́n fi lọ bọ́lọ́ o. ọlọ́run wájà mi bàbá wọn gùn kó wọ́n dàgbà kó wọ́n darúgbó. ọlọ́run má wàá jẹ́ wọ́n tẹ́ ọlọ́run má jẹ́ wọ́n tí láéláé. la ilaha illallah. àmín. laqad ja'akum ilafi. ọgbà yìí kò ṣe dáadáa. ẹ̀rí pé kọ́ dáa. àmín. àmín. gbogbo àwọn tí wá jọ wá ń bí látàárọ̀ ọbẹ̀ yẹn ti bàbá wa yẹn lò èyí ká ló gbọ́ àwọn àgbàlagbà tí wọ́n bá wa jókòó tí yẹn bá ń pe odidi èèyàn bọ̀ wá. ìtọ́ dáa náà ni pé àwọn nǹkan tọ́lọ̀ bá tó ń ṣe àwọn náà lódidi kó wọ́n bá wọn pàdé ẹnu bẹ́ẹ̀ kó bá gbà wọ́n lálejò ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ́ o. la ilaha illallah. ọ̀dà muhammadu rasulullah. àbá aládìsí náà ọlọ́run ní sèyí láti wọ́n fún wọn. àníyàn náà ọlọ́mọdé ọba jẹ́. la ilaha illallah. ọ̀dà muhammadu rasulullah. ọlọ́mọdé sí ìtaní ọ̀bọ sáré àti ọ̀bọ wọn kìí wá. la ilaha illallah. ọ̀dà muhammadu rasulullah. alam nasra. alam nasra. ìyàwó àtọkọ ọlọ́run bá ti pèsè èyí ọlọ́run jọ kalẹ̀ kọ́ kàárọ̀ má ṣe ọmọ yìí lọ́mọ tí ọmọ pààrọ̀ àyè káàkiri ìjọ ìyá rẹ̀ ti dọ́dọ̀ bàbá rẹ̀ kò sábàmà pé bó mọ̀ wà yìí ọlọ́run má jẹ́ sábàmà bí a mú lọ má jẹ́ wọn sábàmà bẹ́ẹ̀ pé kí la gbàrú èyí sí la ilaha illallah ala muhammadu rasulullah má jẹ́ ọjà láéláé ọlá àlùbáríkà bàbá wa tí wọ́n gbà kéwú fún yín ọlá àwọn tí wọ́n so yìgì yín náà ọlá ìjọ kan ọlọ́run la ilaha illallah ọlá gbogbo ọmọ ànábì ádámà tí wọ́n wà bí ìṣe yìí kó ló jọ́tà forí ẹ̀tì èèyàn ò lè pọ̀ tó báyìí kọ́lọ́wọ́n má rí tẹnìkan wò ọlọ́wọ́ wọlé yìí tí ọba wò ń bẹ́ẹ̀ àwọn tàwọn tí ọba wò ń bẹ́ẹ̀ yóò fi ṣe dáadáa fún yín la ilaha illallah ala muhammad rasulullah ẹ̀yin náà wàá ṣerú ẹ̀fọ́ máa wò la ilaha illallah alam nasra. alam nasra.
Tani ó parí ẹ̀. bàbá wa ẹ̀sìn pọ̀tọ̀ wọ́n yà bàbá wa ẹ̀sìn ẹ̀kọ́ ìjọba náà. Gbogbo àwọn àgbàlagbà. gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe wàhálẹ̀ táàbí ń jẹ́ ní ara wa àlékún kẹ́ àlékún àforíjì ọlọ́mọ àti gbogbo wọn la ilaha illallah àgbàpẹ́nu kẹ́ ni wọ́n wà ọlọ́mọ àti àlékún kẹ́ náà la ilaha illallah Bàbá ti ń ṣàdúrà fún wọn. bàbá ti ń ṣàdúrà fún wọn. Orin táwa fi máa kún wọn tí èjọ́ náà wà wàhálà. orin táwa fi máa kún wọn tí òjò náà wà wàhálà. Bàbá ti kọ́ lẹ́ẹ̀mẹ́ta. bàbá ti kọrin náà lẹ́ẹ̀mẹ́ta. A máa fi tábà ké sí. a máa fi tábà ké sí ilé ni. La ilaha illallah àlá ní gbogbo wọn ń sọ tí wọ́n fi la Olúwa Muhammadur Rasulullah ní gbogbo wọn ń sọ tí wọ́n fi kú Olúwa wàhálà gbòòrò. Sàlẹ̀kùn ẹ̀mí ìfẹ́wà tá a ṣẹ́kù sàlẹ̀kùn ìka ẹ̀fẹ́wà tó ti lọ. La ilaha illallah àlá ní gbogbo wọn ṣe títí wọn fi kú Olúwa Muhammadur Rasulullah ní gbogbo wọn ṣe tọ́lọ́jọ́ fi dé Olúwa wọlá gbólóhùn méjèèjì sàlẹ̀kùn ẹ̀mí fáwọn tá a ṣẹ́kù sàlẹ̀kùn ìkẹ́ fáwọn tó ti lọ. Ní gbogbo wọn ní tí wọ́n fi kú Olúwa Muhammadur Rasulullah ní gbogbo wọn sọ tí wọ́n fi lọ Olúwa wà láàgbó méjèèjì sàlẹ̀kùn ẹ̀mí ìfọwọ́ tá a ṣẹ́kù sàlẹ̀kùn ìkẹrin ẹ̀fọ́mọ́ tó ń ti lọ. La ilaha illallah àlá ní gbogbo wọn wí bí wọ́n fi kú Muhammadur Rasulullah ní gbogbo wọn sọ lọ́jọ́ ìlọ́lọ́run wọlá gbólóhùn méjèèjì sàlẹ̀kùn ẹ̀mí fáwọn tá a ṣẹ́kù sàlẹ̀kùn ìkẹ́ fáwọn tó ti lọ. Ẹ̀mí fáwọn tó ṣẹ́kù sàlẹ̀kùn ìkẹ́ fáwọn tó ti lọ. sàlẹ̀kùn ẹ̀mí fáwọn tó ṣẹ́kù. sàlẹ̀kùn ìkẹ́ fáwọn tó ti lọ. أنزلنا ولم نشرع. إنا أنزلنا ولم نشرع.